ó ti dèèwọ̀ àwọn òṣìṣẹ́ wa kò gbọdọ̀ wọnú ọkọ̀ arúfin mọ́. Àwọn road safety ló sọ bẹ́ẹ̀. Ọ̀gá àgbà ẹ̀ṣọ́ aláàbò ojú pópó nílẹ̀ wa Federal Road Safety Corps Dáúdà Bíú ti sọ pé ó ti dèèwọ̀ fún gbogbo àwọn òṣìṣẹ́ àjọ náà láti máa wọ ọkọ̀ arúfin tó bá ti ṣẹ̀ tàbí èyíkéyìí ọkọ̀ tí wọ́n bá mú lójú pópó. Agbẹnusọ àjọ road safety Bísí Kazeem ló fìdí ọ̀rọ̀ náà múlẹ̀ nínú àtẹ̀jáde kan tó fi léde lọ́jọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ ọjọ́ 14 oṣù kẹsàn-án ọdún yìí. Nínú àtẹ̀jáde náà ni wọ́n ti ní kò sóhun tó jọ pé ọ̀gá àgbà àjọ náà ti pàṣẹ pé káwọn ọ́físà ẹ̀ṣọ́ ààbò ojú pópó ìyẹn àwọn road safety máa gba ọkọ̀ kalẹ̀ lọ́wọ́ àwọn ẹni tí wọ́n bá ṣẹ̀ sófin ìrìnnà jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà mọ́. Ohun tí wọ́n sọ ni pé kí wọ́n má ṣe máa wọnú ọkọ̀ wọn gẹ́gẹ́ bí wọ́n ti máa ń ṣe tẹ́lẹ̀. Nǹkan tí à ń sọ ni pé ó ti dèèwọ̀ fún àwọn òṣìṣẹ́ wa láti máa wọnú ọkọ̀ tí wọ́n bá mú léròǹgbà pé wọ́n fẹ́ sìn lọ sí ọ́fíìsì wa gẹ́gẹ́ bí wọ́n ṣe wí nínú àtẹ̀jáde náà. Tẹ́ ò bá gbàgbé, àjọ náà ti kọ́kọ́ gbé àtẹ̀jáde kan jáde lọ́jọ́ Ìṣẹ́gun Túsídẹ̀ẹ́ ọjọ́ 12 oṣù kẹsàn-án ọdún yìí níbi tí wọ́n kọ sí ìpín kẹta ọ̀rọ̀ wọn pé ó ti dèèwọ̀ fáwọn òṣìṣẹ́ road safety láti máa gba ọkọ̀ lọ́wọ́ àwọn arúfin. Ìròyìn yìí ló ti gba ìgboro kan látìgbà náà. Kódà inú àwọn awakọ̀ kan pàápàá ti ń dùn ṣìkìn bí ẹni jẹ tẹ́tẹ́ oríire lórí ọ̀rọ̀ ọ̀hún. Ṣùgbọ́n ní báyìí ọ̀gá àgbà àjọ náà ti ṣàtúnṣe sí àtẹ̀jáde náà. Ó ti sọ pé láti àkókò yìí lọ ó ti dèèwọ̀ fún òṣìṣẹ́ road safety láti máa wọnú ọkọ̀ arúfin tí wọ́n bá mú ni. Kì í ṣe pé wọn kò ní máa gba ọkọ̀ tó bá ṣẹ̀ sílẹ̀ gẹ́gẹ́ bí àwọn kan ṣe ń gbé ìròyìn òfegè náà kiri. Jamiu Àbáyọ̀mí ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online. Faith Adébọ́lá ló kà á sétí ìgbọ́ yín.